States. My party, your party, our. A fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí a torí ẹ̀ wá síbí o. Ṣé gbogbo wa ọmọ ẹgbẹ́ ni wá? Kò sí àsáwọ̀ láàrin wa. Ṣé gbogbo wa la ní káàdì ẹgbẹ́ lọ́wọ́? Bàbá rẹni tí ò ní lọ́wọ́ ń bí kó bọ́ síta o. Bàbá rẹni tí ò ní lọ́wọ́ kó bọ́ síta. Nǹkan tá a wá ṣe ń bíbá is a peaceful process. Bí a ti mọ̀ pé èní ni a yàn fún World Congresses wa across the 20 local council ní Lagos State. Àwọn ọmọ ẹgbẹ́ tí ipò ń hùn láti serve nínú ẹgbẹ́ wa wọ́n ti gba form, wọ́n ti fill form, wọ́n ti submit form sí state tí a ṣe kí ni wọ́n ti clear wọn. Àbáyọ̀mí Adélékè, ward chairman. Is Àbáyọ̀mí Adélékè here? Two, Honorable Ọlálékan Arépo, vice chairman. Ààrẹ Ọlámilékan Babátúndé, general secretary. Mr. Adelowo Ismail Adetunji, assistant general secretary. Mr. Akim Fadeyi, treasurer. Kayode Folani, Honorable Kayode Folani, assistant treasurer. Ìyáàfin Délé Adénúgà, financial secretary. Ìyáàfin Adéníkẹ́ Ajébúlé, assistant financial secretary. Barrister Abímbọ́lá Bájùláyé, legal officer. Alhaji Rasheed Olúṣesí, assistant legal. Alhaja Taibat Jimoh, woman leader. Ìyáàfin Fọlákẹ́mi Náríwó, assistant woman leader. Mr. Akim Adéwọlé,